So Ademola Amusan Agbala Gabriel, my real tattler friend. Pastor Agbala Gabriel, àbúrò oníṣẹ́yìn, Ọlọ́run bá mi dì í mú, ní dààmú ní ráre. Ẹ̀yin lẹ́ni kí gbogbo àwọn èèyàn gbà yín lámọ̀ràn nígbà tí wọ́n send fídíò yẹn sí mi. Bẹ́ẹ̀ ni wọ́n send fídíò táwọn èèyàn kọ̀ọ̀kan náà ń ṣe, àmọ́ kò sáyè because àkókò Mọ́lídì Nàbí yìí ńlá wáyé. Àfa àkọ́mọlẹ́kọ̀ọ́ dẹ̀ ní mi. Gbogbo bó ṣe rò kí mo ráyè pẹ̀lú social media yẹn, mi ráyè pàápàá wàláhì tàláhì. Àmọ́ àwọn èèyàn ń pè mí, àwọn èèyàn send message ní WhatsApp mi ó kún fún message. Ìmọ̀ràn mi ní ṣókí fún olólùfẹ́ mi Pastor Ademola Amusan Agbala Gabriel. Pastor ẹ fi lè mú ìdí nílẹ̀ o, ẹ má ta o. Kí foundation má dẹ̀ lò ó. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Alhamdulillah ẹ ti kó dọ́kúmẹ́ǹtì ẹ̀ fún. Dọ́kúmẹ́ǹtì ẹ̀ dẹ̀ bí Amuyideen is not foundation. Èló ní morúkú múndíá tádélébọ̀ ọ̀rá ni wọ́n. Pastor ẹni tó bá tó dídí màálù rábùyàn kì í ṣerú ẹ̀ náà máa pariwo àkókò díẹ̀ níwájú ìta rẹ̀ o. Ẹni tó bá lè ra màálù bùyàn tí ra màálù bùyàn kẹwàá sọ pé àkókò díẹ̀ sọnù kẹpẹ́ wọn wá dúró wájú ìta rẹ̀ ó yẹ kó ní káwọn ọmọ òlù ń tọ̀hún ẹjọ́ torí tọ́lọ́hún. Èsì ọ̀rọ̀ yìí ò pọ̀ wọlé abudu wa mọ̀ mọ́láka ni màá wùlà o. Àtẹrù olówó ẹ̀ lónìí gbogbo torí ọmọ ìṣẹ̀lẹ̀ nínú ilé yẹn Muyideen lónìí tó bá wù tó bá fẹ́ ta nǹkan ẹ̀ ó láǹfààní àti wá kọ́sọ̀ ẹ̀kọ́ fẹ́ tà á tẹ́ bá bá rí báyẹ̀ lè bá wá báyà sí foundation lè rà á àmọ́ yóò wí jáde tí gbogbo ayé ọ̀gbọ̀pọ̀ ló fẹ́ tà. Bẹ́ẹ̀ náà nílé bàbá Suwe bèbè má Pastor adúpẹ́ pé Ọlọ́run ọ̀dá yìí dúró. Ẹ má jẹ́ kẹ́ni tó tọrọ ọ̀sọ̀ àtẹ̀jọ́ tọrọ ọ̀sọ̀ bóde káwá rẹ̀ páwọn tó ti rí táwọn tó fi máa ní fọlọ́wásì táwọn fi máa rí láìkì. Ẹ má jẹ́ kí wọ́n fi ka fọ́lọ̀. Ẹjọ́ torí tọ́lọ́hún. Ẹjọ́ torí tọ́lọ́hún. Adúpẹ́ pé ẹni tọ́lọ́ jálẹ̀kùn yẹn Ọlọ́run ní kásìrí rí òtú gbogbo ayé dẹ̀ rí kì í ṣe pé wọ́n fi yẹn tó fún foundation ní súnẹ́ burúkú mọ́. Ẹ gbọ́ ọkùnrin mọ́mọ́ mi rọrùn ní kẹfọ̀rọ̀ Muyideen ṣe ọlọ́ba ni dúró tó náà níbi tó wà má fa burú ṣe ẹ fi ilé rẹ̀ sílẹ̀ dúkìá òun àtìyàwó ẹ̀ ní ìtọ́ bá wọ̀ tí ẹ bá bẹ́ẹ̀ fi ṣe kí wọ́n jọ mọ́ àwọn foundation tí wọ́n bá rí ibi tí wọ́n gbé Ọlọ́run bùkún yín ẹ wá àyè fún wọn because èmi débi ilé yìí ò sí nínú ọgbà church mo ń tẹnu mọ́ mo ti ṣe live lórí ẹ̀ mo ṣe fídíò rẹ̀ ń jọ ọmọ lọ ẹ̀yìn ọgbà nílé yìí wà ilé bàbá Suwe ẹ̀yìn fẹ́ǹsì ló wà kì í ṣẹnu fẹ́ǹsì ló wà àwọn kìrìsìtánì nìkan dẹ̀kọ́ ni wọ́n kọ́lé síbẹ̀ yẹn àwọn foundation nìkan kọ́ ni wọ́n kọ́lé síbẹ̀ yẹn èèfù lálẹ́ ẹjọ́ ọmọ lọ wọ́n fi lẹ́kẹ̀ẹ́ àmì tí wọ́n lálàájì lónìí but notwithstanding kókó ọ̀rọ̀ mi ni pé Pastor Ademola Amusan Agbala Gabriel ẹ fi ilé Muyideen lẹ̀ fún ẹ fi ilé bàbá Suwe lẹ̀ fáwọn ọmọ ẹ̀ ìtútọ́ bá wù ọ̀jẹ́ bá fẹ́ fi pa kó fi pa tí wọ́n bá dẹ̀ ní tú kankan tí wọ́n fi pa ẹ fi ilẹ̀ síbẹ̀ ọ̀rọ̀ bísínẹ́sì ọ̀rọ̀ àánú lọ́jọ́ pàápọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn àfáàdà ni wọ́n máa ń bá dà lákàmà àrùfàn fàrídàwù sókìrán ka sókìrì nàbàtì àlè lè díyàmì. Daddy arasa. Bàbá o. Yes sir. Daddy ọ̀rọ̀ Muyideen àti bàbá Suwe bèbè tẹ́ dá sí nígbà kan ǹjẹ́ gbọ́ pé ó ti padà bẹ̀yìn yọ sà. Kò sígbà tí ò ní bẹ́yìn yọ kò sígbà tí ò ní bẹ́yìn yọ orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bàbá wí fọmọ ẹni a gbọ́ nígbà tí ọ̀rọ̀ wọn wà lójú iná tí mo dá sí gbà yẹn orí wèrè tó ń bú mi orópònú tó ń bú mi wọn bá èèyàn tó lọ́pọlọ tó yìn mí wọn pọ̀ mo sọ ń gbà yẹn pé orí ẹlẹ́kẹ̀ẹ́dẹ l'Agbala Gabriel ń ṣe fáwọn èèyàn wọ̀nyí ó fọ́ kọ́lé fúnyàn ó fún nílẹ̀ sínú ọgbà ọ̀dọ̀ ẹ sóore nìyẹn tó ń ṣe wọ́n lóore nìyẹn ilé ọjọ́ sí nìyẹn o tí mo dá sí wípé
Àgbàlá Gabriel ò ní ráìtì láti máa fún àwọn èèyàn nílẹ̀ sí inú ọgbà rẹ̀ láti pé ń ràn wọ́n lọ́wọ́ ẹ̀ ń bá wọn kọ́lé. Ṣé rí ilé ọ̀hún báyìí? Ilé ọ̀hún ló ń decide pé káwọn kan decide, káwọn wèrè tó kójọ kan decide lórí kí wọ́n fẹ́ ṣe. Kí ni wọ́n fẹ́ ṣe lórí ilé onílé? Àgbàlá Gabriel ó fẹ́ ṣẹ̀wọ̀n because àá dá sí, àá dẹ̀ ti àwọn èèyàn lẹ́yìn, wọ́n á gbé lọ sí court. Ìwé ilé wà lọ́wọ́ ẹni tó ní ilé, ẹ wá ní kò gbé bẹ́ẹ̀ mọ́. Ẹ̀yin ẹ̀rù gbẹ̀yìn ọ̀rọ̀ kẹ́ tó sọdọ̀ ẹ̀ bá ọ̀nà. Àbí kì í ṣe ẹ̀kọ́ tá à ń kọ́ ń gbà yẹn nìyẹn. Wípé o ò lè ló fẹ́ ṣoore àṣesápò ara ẹ̀. O fẹ́ kí wọ́n kọ́ ilé fún kí lorúkọ ẹ̀ ń gbà ẹ̀ Muideen àti Suebebe, ẹ kọ́lé yẹn kọ́ sínú ọgbà yín. Ṣé tó bá jẹ́ ta ló kọ́ kó ní pé kó lọ wá ilẹ̀, owó tó ń dájọ́ fún Muideen àti bàbá Suebebe wọ́n sì lè rówó ilẹ̀ ń bẹ̀, bẹ́ẹ̀ náà nílẹ̀ wọ́n tó ń bàdàn ni. Gbogbo àsìkò tá à ń sọ, a sì lè rí bí wọ́n ti lè ra lẹ̀ 1 million, a sì lè rí inú gbó tó ti lè ra lẹ̀ 500,000 tí wọ́n á dẹ̀ kọ́ the same house yẹn síbẹ̀ fún nílé. Ṣé wọ́n lè kọ́ sóko bí káàbí kan kọ́ sí outside the church compound káwọn yẹn wá abandon ẹ̀ lénìí? Sáwọn ọmọ Suebebe ò ní délé bàbá wọn mọ́? Àbí kìí ṣe ilé yẹn ni wọn ìbá sin Suebebe sí? Ṣé wọn ìbá wá fi ilé yẹn lẹ̀ lénìí? Nǹkan tí wọ́n jọ ń decide yẹn ò lè possible. Gbogbo ọmọ Nàìjíríà ti létoko ni wọ́n kọ́lé fáwọn pípù yìí, wọ́n wá kọ́ sínú ọgbà wọn. Ilé tí wọ́n ti kọ́ fún Suebebe tí Suebebe ni, tí ò bá gbé bẹ̀ mọ́ ẹ̀ ní right láti gbéyàn lọ bẹ̀. Ìjọ kọ́ ló kọ́lé fún, foundation kọ́ ló kọ́lé fún. Àwọn aráàlú ṣojú wa lẹ ṣe ń pe gbogbo èèyàn tí wọ́n dáwó jọ fún Muideen tó dẹ̀ torí Muideen tó kọ́lé yẹn, wọ́n wá kọ́lé tán, ẹni Muideen ò wá bẹ̀ mọ́. Tí Muideen ò bá wá bẹ̀ mọ́, táwọn kan bá wà lábẹ́ bíríìjì, ẹ̀ ń lo Èkó lọ kó ara bíríìjì wá, àbáwọn táráàlú ò mọ̀ tí wọ́n dáwó ilé fún náà fẹ́ máa gbénu ilé yẹn. Ọ̀dẹ̀ ni wọ́n, ó mọ ohun tó yẹ kó ṣe. Ìké jìbìtì ni ò jẹ́ kó mọ nǹkan tó ń sọ. Àti kọ́lé fún Muideen, tí Muideen ò bá wá mọ́, tí ò gbé bẹ̀ mọ́, ẹ pé Muideen wá èlò ló fẹ́ ta lé ẹ yìí, torí ilé Muideen ni kì í ṣe ilé foundation. Ilé Muideen ni kì í ṣe ilé Àgbàlá Gabriel. Muideen ló ní ilé yẹn, bàbá Suebebe ló ní ilé yẹn. Níta ń sọ ń jọ sí táwọn ajá fi ń gbó mọ́ mi nìyẹn. Muideen ló ní ilé, bàbá Suebebe ló ní ilé. Tí wọ́n bá láwọn ò gbé bẹ̀ mọ́, ẹ pè wọ́n kẹ́ béèrè lọ́wọ́ pé èlò lẹ fẹ́ ta lé yín. Oye báyìí la fẹ́ ta, kẹ́ negotiate, kẹ́ sanwó wọn fún wọn kan máa lọ. Tó bá wù yín kẹ́ wá máa decide wèrè, kẹ́ take wèrè decision tẹ́ fẹ́ take. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Ìgbà tí mo jáde tí mo ń sọ lọ́jọ́ kìíní àná, àwọn dìgbòlugi fẹ́ gé mi jẹ. ń sìn báyìí wá yọjú àbí ò yọjú? Ọmọdé burúkú ni, ó ń bojú wẹ̀yìn, kì í ṣe òjò ló ń jà. Oorun mélòó ló sùn bẹ́ẹ̀? Oorun mélòó làjẹ́ ń sùn nínú ilé lóru tára àdúgbò ní kó mọ sanwó ọdẹ? Oorun mélòó làjẹ́ ń sùn nínú ilé lóru tára àdúgbò wa ní pé ó gbọ́dọ̀ máa sanwó ọdẹ? Ọjọ́ mélòó ló ti gbé inú ilé yẹn báyìí? Ẹ wá fẹ́ sọ lédi ilé foundation, ilé bàbá Suebebe, ẹ fẹ́ sọ di ilé foundation? Ẹ kò ní í rọgbọ. Àwọn wèrè kan lè sọ pé kó ṣe bẹ́ẹ̀, but àwọn ọlọ́gbọ́n á sọ fún wọn pé tí mò ń sọ yìí ló yẹ kó jẹ́. Ilé yẹn ò ṣe ilé foundation, foundation kan ló ní ilé. Ariwo bàbá Suebebe lẹ́ ń pa, àmọ́ yín ní foundation ń gbà yẹn. Ṣé wàá fẹ́ lu jìbìtì ń sẹ̀ ń béèrè ẹ̀ ń gbé foundation wọlé? Who are the foundation members? Ara ń tà ń sọ lẹ́rí yìí, òun tà ń sọ ló dé yìí. Muideen òun ló ní ilé yẹn, ìwé ilé wà lọ́wọ́ ẹ̀. Ṣé dandan ni kó bá yín gbé ni? Ṣé bẹ́ẹ̀ fẹ́ kọ́lé fẹ́ ràn lọ́wọ́ ni? Ṣé church lẹ fẹ́ ràn lọ́wọ́ àbí foundation? Ṣé owó foundation náà fi kọ́ bẹ́ẹ̀ ni? Àbí wọ́n lọ́gun foundation nígbà yẹn? Kó dárúkọ foundation tí wọ́n fi ń polówó ẹ̀ ń gbà yẹn, Àgbàlá Gabriel foundation. Àwọn foundations wo ló ń ṣe? Kí làwọn kan tó ń ṣe nínú foundation company àbí NGO ẹ̀? At the same time olójú ló wá dojú ẹni àrọ̀ lóye. Ń sìn báyìí
àwọn tó nílé bàbá Suebebe tá à ń sọ ń jọ́ sí tẹ̀lé kọ́lé fún ṣé dandan ni káwọn ọmọ ìwà máa gbénú chọ́ọ̀chì ni tí wọ́n bá ń ṣe Christian kọ́ tí religion yẹn gan tí ò bá ń ṣe choice wọn ń kọ́ ṣé ọmọ tó jẹ́ pé ibi tó ti ń ṣiṣẹ́ àbí tó ti ń lọ school jìnnà kó wá máa gbénú ọgbà ẹ̀ torí ẹ̀ kọ́lé fún bàbá Suebebe ṣé bẹ́ẹ̀ ló yẹ kó kọ́lé ẹ̀ sí ṣé inú ọgbà ló yẹ kó kọ́lé ẹ̀ sí ẹ wá kọ́lé síbẹ̀ sí Suebebe kú ṣé wọ́n sin síbẹ̀ wọ́n ṣe aláàkàn sin síbẹ̀ at the end of the day Suebebe ti lọ Muyideen ti lọ ilé nì ẹ wá láwọn kan ò rí lé sùn tó bá rí lé sùn inú apàtímẹ́ǹtì tí Agbala Gabriel fúnra ẹ̀ ń gbé kò ṣe kó wọn lọ bẹ̀ gbogbo àwọn tó dáwó jọ tán fi kọ́ àwọn ilé méjèèjì yìí kì í ṣe pé wọ́n kọ́ fún foundation wọn dẹ̀ kọ́ f'Agbala Gabriel ọ̀pọ̀lọpọ̀ mọ ibi tí ilé yẹn wà tí wọ́n fi ń dáwó bóyá tí wọ́n ìbá ti make correction tàbí kí wọ́n ti fari wọnú ara ń tà ń sọ nìyí ilé ti délẹ̀ báyìí àwọn méjèèjì ò sí ń bẹ̀ mọ́ ẹ̀ wá ń kí lẹ́ irú decision wo Gabriel ò fẹ́ sinmi o Agbala Gabriel kò fẹ́ ìsinmi fún rẹ̀ mo dẹ̀ pray wípé kí wọ́n yanjú ilé yẹn nítùbí ìnùbí wọ́n ti kọ́lé fún wọn bó bá wù wọ́n lè tà á ẹ jẹ́ kán wá sí gbangba fúnra wọn pé àwọn ti fún chọ́ọ̀chì ẹ jẹ́ kán wá síta gbangba fúnra wọn kán sọ wípé àwọn ti fún Agbala Gabriel Foundation ṣùgbọ́n láìsí yẹn Muyideen ló ní ilé yẹn o màá connect one way or the other láti get Oríyọmí Hamzat àwọn èèyàn gbọ́dọ̀ pariwo lórí ilé yẹn o mo mọ̀ pé bàbá wa olùgbèjà ọmọ òrukàn bàbá wa tó ń gbèjà aláìlára Chief Fẹ́mi Fálànà mo mọ̀ pé wọ́n láti máa gbọ́ nǹkan tá à ń sọ ẹ̀ bí wọ́n gbọ́ á pè wọ́n á pè àkíyèsí wọn sí wọ́n á ràn wá lọ́wọ́ láti rí wípé àwọn oníjìbìtì kan wọ́n gba ilé onílé tà tí wọ́n bá rọ́nà mi tó fẹ́ fi lu ọmọ Nàìjíríà jìbìtì mọ́ kó má padà sórí ilé méjèèjì yẹn o it's a forgone project yẹn ti lọ bàbá Suebebe decision tó bá wà àwọn ọmọ ẹ̀ lè torí pé wọ́n jẹ́ kúrúǹtù wọ́n já láìmọ̀ kan kẹ wá jọba lé wọn lórí kẹ gbọ́wọ́ lé wọn lórí àwọn fámìlì tiẹ̀ náà wá wọ́n á ṣe public wípé àwọn ti fún ìjọ bàbá Suebebe ló ní ilé yẹn torí ara wọn míì tẹ sànú fún tó yẹ pé ìgboro ni wọ́n lọ ralẹ̀ sí tí wọ́n kọ́lé wọn sí ìmíì tí ń kọ́lé ẹ̀ lọ outside the compound ṣé wọ́n lè lọ bẹ̀ báyìí pé torí pé ẹni tó kọ́lé yẹn fún ti kú àwọn ń lọ síbẹ̀ lọ gbé wọ́n ń lọ gbà wọ́n ń lọ tà ilé tán kọ́ yẹn kán má fọwọ́ kàn o tán bá dẹ̀ ní kankan tán fẹ́ ṣe lórí ẹ̀ kán pe àwọn tán kọ́lé yẹn fún ilé yẹn ò ṣe ilé Agbala Gabriel Foundation ilé Suebebe ò ń ṣe ilé Agbala Gabriel Foundation Suebebe ló nìyẹn Muyideen ló nìyẹn tó bá decide láti lùsẹ̀ fún church wọ́n á wá sórí atẹ́gùn wọ́n á wá sọ wípé òkè pé eléyìí tẹ́ ẹ kọ́ fún mi mo fún yín eléyìí tó bá dẹ̀ ní interest láti tà wọ́n ló ní property Muyideen ni property bàbá Suebebe ni wọ́n á sọ iye tó fẹ́ tà wọ́n á dẹ̀ sanwó fún wọn wọ́n á máa lọ so lẹ́yìn gbọ́n bá ti sanwó ìtàn value ilé yẹn sí fún wọn àwọn náà mọ tán lọ́ọ́ fi ṣe so that ilé tí wọ́n ní wọ́n kọ́ fún wọn á lè continue níbi tí wọ́n bá lọ wọ́n á lọ kọ́ mi síbẹ̀ so kò sọ̀rọ̀ ìjà ń bẹ̀ tí wọ́n bá ti fẹ́ jà but tí wọ́n bá ń fẹ́ ìjà ni wọ́n fi lè sọ pé wọ́n dédé take a decision láì ṣe pé àwọn family àwọn méjèèjì yẹn wà aware. nǹkan kan ló ń bẹ mẹ́wàá ń bẹ ẹ má bínú gbogbo ẹ má ṣe sí mi ò wá ṣe àwàdà lẹ́nu mo fẹ́ kẹ́ lẹ́sìn mẹ́sẹ̀gì ń bá wa mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ bá ń wo ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ yìí mo bẹ̀ yín bloggers ẹ bá mi share ẹ bá mi pín I have a message. Hello sir, hello ma, ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ò ní pa wá ẹjẹ́ ẹlẹ́jọ́ ò ní pa wá kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan. Ẹ wò sà tipẹ́tipẹ́ láti mú àwọn pásítọ̀ tó yẹ pé Ọlọ́run rán wá sílẹ̀ ayé ara àwọn pásítọ̀ tó ń kú jẹ́ẹ̀tì tó ń kú ní mọ́sìn àkọọ́lẹ̀ wọn ní bẹ́ẹ̀. Ẹ sà Agbala Gabriel Adémọ́lá Amúṣan òun náà dé lásìkò tiẹ̀ òun náà wá ṣé ẹ rántí pé ohun tí Agbala Gabriel Adémọ́lá Amúṣan ń ṣe ṣé ẹ rántí pé sinagogu kọ́lọ́hún fọ̀run kẹ́ o kọ́lọ́hún tẹ̀sáfẹ́fẹ́ rẹ gbogbo tó ṣe kọ́lọ́hún ṣàforíjì fún kọ́lọ́hún tẹ̀sáfẹ́fẹ́ rẹ ó ṣe dáadáa o
ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá wa àwọn la máa ń takora wa jù Haúsá ò ń takora wọn Ìgbò ò ń takora wọn Yorùbá wa Yorùbá la máa ń wà. ẹ sà Ọ̀gbẹ́ni Adémọ́lá Àmúṣan ìyá Àgbàlá Gabriel nígbà tó dé ó ń ṣe ìsìn ẹ̀gẹ́ bọ́lá ń ṣe ràn ó wá fi ìkíná tí máa ń pè tán máa ràn yín lọ́wọ́ ó fi kún un pé tó gbogbo àwọn èèyàn ẹ bá mi ra àwọn èèyàn báyìí lọ́wọ́ ó fi kún un ó wá di pé àwọn èèyàn láti pa rẹ̀ àtàwọn ọmọ ọjọ́ àtàwọn tí ò ń ṣe ọmọ ọjọ́ wọn ń jàǹfààní wọn ń ṣúrere irú wọn làwa o. I don't know Adémọ́lá Àmúṣan Pastor Gabriel for nowhere ní ìlọṣọ́ọ̀ṣì ẹ o. Mo dúpẹ́ fún un ní mo mẹ́sẹ̀jì ẹ̀ kóore tó ṣe fún ìyá àbíjọ mọ́rànlá àti agbọ́n kan pé iṣẹ́ ìránṣẹ́ kó máa tẹ̀síwájú mẹ́sẹ̀jì lórí. Tó bá wá mi wá ẹ wo lé mi o mo ti kọ́lé lóòótọ́ ilé mi ti di ó ṣe é náwó sí òun Adémọ́lá Àmúṣan Agbala Gabriel gbogbo àgbáyé ló gbọ́ ó ra mọ́tò fún mi gbogbo àgbáyé ló gbọ́ mi ìdí náà yẹn bẹ́ẹ̀ ni ó ṣe iṣẹ́ ó ra ọjà fún ìyàwó mi gbogbo àgbáyé ló gbọ́ nínú platform ẹ̀ tó ṣe láti rẹ́ni sọ pé scholarship òun máa sanwó fún àwọn ọmọ mi títí lọ́dẹ yunifásitì kéméjì mi ní wáyìntì ẹnìkan náà ló máa rán kan lọ Amẹ́ríkà nínú platform ẹ ló sà ẹ má tara ènìyàn ṣẹ lọ́rùn lábàá ṣe o ẹ̀rín yín pa mí láti bí ìjọ mẹ́ta ni mo ti ń wo Facebook wo gbogbo ẹ̀ ní mo rí tẹ̀sí nípa Adémọ́lá Àmúṣan kì í ṣe torí pé ó ṣoore fẹ́mi ni mo ṣe jáde mo dẹ̀ tún jáde torí pé ó ṣoore fún mi pọ̀ nítorí pé ẹ ti ń fi ẹnu bọ ẹ ń fẹsẹ̀ lẹ̀ nítorí pé ẹ ti ń tara ẹ̀ṣẹ̀ Ọlọ́run. Can you judge a man of God? ẹ̀yin lẹ́ẹ̀ máa judge èèyàn Ọlọ́run sẹ́yìn ni òun ló mọ bó ṣe rí mú ìdí nàbíkẹ́lẹ́ ti pè tó fi gbé wá sórí ìjọ ibi tí Ọlọ́run dẹ̀ sọ fún pé ibi tó wà àgbàlá tó wà ibẹ̀ ló lọ́pọ̀ sí láti rálẹ̀ sí fáwọn èèyàn ó kọ́ ibẹ̀ ló kọ́lé fún ìyá àbíjọba rálẹ̀ o sórí ìbèbè kọ́lọ́ fún ibẹ̀ ló kọ́lé fún kò ní káwọn ọmọ ẹ̀ bá wà lẹ́ o. yóò gbọ́ àìmọye èèyàn tó ṣoore fún àwọn pásítọ̀ tó jẹ́ tó lè fún kọ́lé fún bẹ̀. mú ìdí ó ṣàṣemáṣe ẹni tí wọ́n kọ́lé fún ó fi lélẹ̀ fún ó dẹ̀ bó pé tó ẹ̀yin foundation ẹ̀yin lẹ́ni ilé o mú ìdí ó fi lélẹ̀ o ìbọn kún fẹ́ wá kù wọ́n tó lóun fẹ́ ta ilé ni are you mad or something? ẹ̀yin tẹ́ ń tẹnumọ́rọ̀ tẹ́ ń sọ sọkúsọ nípa àbùkọ́ yìí ẹ̀ ń tààrà ènìyàn sẹ́lọ̀hún ẹ má tẹnu gbóbi ọwọ́ o ìyá ìbọn ẹ fẹ́ tààrà ènìyàn sẹ́lọ̀ yìí ẹ̀ ń jọ̀jì ẹ̀yin lẹ́dá ẹ̀ ń jọ̀jì Àgbàlá Gabriel mò ń bọ̀ lórí ọ̀rọ̀ tí ẹ sà ọ̀nkú mo ti mọ̀ ẹ́ ti pẹ́ Ọlọ́run dẹ̀ gbà fún ẹ kúnlé ni mò ń sọ ológun dúdú tó bá tẹnu bọ̀rọ̀ tó bá bẹ̀ sí ní kó àwọn politician báyìí inú mi máa ń dùn ní àtàwọn tó ń ṣe wà kú nílùú tó bá ń sọ̀rọ̀ nípa ọba máa ń kárí gbólóhùn bí ọ̀jẹ̀ kúnlé ológun dúdú yíyàsí nígbà tó dá sọ̀rọ̀ kábíyèsí Ọ̀nífẹ̀ àti kábíyèsí Aláàfin Ọ̀yọ́ mo rò pé tó orí bẹ́ẹ̀ òrọ̀ tó rú sílùú dídá sí kí ló kàn ẹ́ kí n sọ nípa ti Àgbàlá Gabriel kí ló ń dá sọ̀rọ̀ Àgbàlá Gabriel fún tó bá mọ̀ wípé tó o lè sọ nǹkan tó dáadáa ń pa ẹ̀ kí ló ń sọ kí ló ń ẹnu ìbàjẹ́ fún Àgbàlá Gabriel ṣe 419 àwọn foundation tí wọ́n send owó sí ẹ̀rọ kan ya wèrè wọ́n rí clear tó bá fẹ́ ṣe tó bá fẹ́ sọ máwọn èèyàn ó ń sọ ọ́ máa dárúkọ àti wá sọ́dọ̀ mi kíní kan ó ti fẹ́ 2 million kíní kan gbogbo ẹ̀ ó dẹ̀ submitted rẹ̀ even látọ̀ kó rí 1 million kó 10 million 1 million kó jẹ́ 100,000 bẹ́ẹ̀ ibi tó ti ń ṣe ló ti ń jẹ nítorí ibi iṣẹ́ tọ́lọ́run rẹ̀ kí ni ìtìọ́ ológo dúdú brọ́dà mi àti wàá gbọ́ ìparí olódó ló sọ̀rọ̀ you know I love you please má dá sọ̀rọ̀ Àgbàlá Gabriel lò jọ ń torí Ọlọ́run èyí tó ń ṣe má lọ fi ọ̀rọ̀ Àgbàlá Gabriel ṣe ìwé jáde àwọn ò lè kéwì o àmọ́ sọ̀rọ̀ ní mí ẹ̀dá mi má máa jẹ́ ìsọ̀rọ̀ sọ torí ẹnu òròfo ni òròfo kẹnu tèmi má ò ní sọ̀rọ̀ sọ o má lọ sọ̀rọ̀ sí ènìyàn Ọlọ́run ló pè tó ṣe má sọ̀rọ̀ gbàgbé kí ló pọ̀ lógun dúdú mo ń gbọ́ kí ni mo rí báwọn bá this man náà ṣe dáadáa ó dẹ̀ bá wa fi ẹnu bá wọn tí wọ́n ṣe àyídá tó ń ṣàbúrú ó ń bá wa fẹnu bá wọn wí kí ló wá pọ̀ ìpẹ̀lú Àgbàlá Gabriel àbí ẹ wò mí àtọ̀tún ẹ̀yin blogger ẹ bá mi ṣe ẹ̀yin blogger ọ̀rọ̀ tí mò ń sọ yìí
ẹ bá mi ṣe ẹjọ́ tó lọ torí ohun tí wọ́n sọ sí mànù kó dáa ẹ jẹ́ kọ́ lóun jọ́ọ̀jì ẹ̀ lẹ́yìn lẹ́ dá lẹ́yìn lẹ́ bí ẹ filẹ̀ ẹ jẹ́ kọ́ lóun jọ́ọ̀jì Agbala Gabriel báyà yóò jọ́ọ̀jì yìí ni ẹ má sọ̀rọ̀ ẹ̀yìn di obì o Hausa ní Gbo Oro àwọn kan pè ní Igbo ní kólà ẹ má sọ̀rọ̀ ẹ̀yìn di obì torí ẹjọ́ ilé ẹjọ́ lóbi kú sí ẹ má lọ kú sórí ẹjọ́ Agbala Gabriel o obì ń kú sẹ́jọ́ ẹlẹ́jọ́ ni o ẹ gbàgbé kẹ kó lórí ẹ kẹ fi tẹ́lẹ̀ ẹ fi máàlù sílẹ̀ Agbala Gabriel ṣe báyìí no retreat no surrender ó gbọ́dọ̀ padà lórí tó ṣe iṣẹ́ tó Olùgbàlà rán ẹ Adémọ́lá àjẹyè ni ó jẹ́ ó amúṣàn iṣẹ́ tó Olùgbàlà rán ẹ wá àjẹyè ọlọ́ba jẹ́ pé lóòótọ́ lọ olókùn ẹ̀ tó rán ẹ nǹkan kan ò ní ṣe ẹ̀mí ẹ̀ nǹkan ò ní ṣe ẹ́ kò ní ṣe àwọn olólùfẹ́ kò ní ṣe àwọn foundation ẹ̀ kò ní ṣe àwa náà ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó bá ń takò ẹ̀ tó bá ń wádìí ẹ̀ Ọlọ́run á jọ́ọ̀jì wọn ọ̀rọ̀ wọn dọ̀rọ̀ obìnrin òkùnkùn tẹ́jọ́ lẹ́jọ́ ni ó ti yé ẹ gbàgbé ẹ fi bẹ́ẹ̀lẹ̀ ẹ kó mẹ́ ẹ filẹ̀ Adémọ́lá amúṣàn bàbá Ọlọ́run ti wà pẹ̀lú ẹ Ọlọ́run ti wà fún ẹ o bàbá mi ti gbà.